ọ̀rẹ́ wa èmi lórí tó sọ ẹ̀rọ méje tó ń wẹ̀kún bíi dáadáa yìí. ọ̀rẹ́ mi gbà mí mo ti kó sọ́wọ́ alágbèdá. alágbèdá bíi ti bò tí ó yé mi. wọ́n ti tọ́lé kan lọ́wọ́ mi ìbáwù tèmi ti bá mi o. àgbà ìṣòro bíi èwe tó lò gbọ́ pa Al-Awwal property. Al-Awwal property. bẹ́ẹ̀ni Al-Awwal property àwọn náà ń talé tó ń talẹ̀ láì ní kọ́ni-kọ́ hàn nínú. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ wa àwọn náà ń talé tó ń talẹ̀ láì ní kọ́ni-kọ́ hàn nínú. ilé tó rà tó kẹ́ ó balẹ̀ ilẹ̀ tó rà sílẹ̀ ó dùn láti kọ́lé sórí ẹ̀. bóò ní í ṣe wá kàn wọ́n lára. Alhaji Ahmed Yakubu ó bàjẹ́ mẹ́gàjì abínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀gọ̀wọ̀ Ìbàdàn olúmúwẹ̀ òkú iṣẹ́ ìmọ̀fólókò kúrà tó bá tó fẹ́ ṣènáwó ògùn àgbà àwọn akúmọ̀ ẹ̀ta màálù tó fọ́kẹ́ ní gbẹ́lẹ̀ ọ̀gá nìdí owó wọn láwùjọ àwọn ní gbogbo Ìbàdàn àti agbègbè rẹ̀ ó bàjẹ́ tí kò sẹlẹ̀gẹ̀rú. bóò ní í ṣe wá dọ́dọ̀ wọn ṣàlàyé fún. mẹ́sẹ̀ yẹn ni ó lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07080472000 gbé wọn kó bá wọn dòwò pọ̀ kó jèrè tó pọ̀.